òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti fẹ́ ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀ lánàá nílùú Ìkòròdú àti ìmọ̀ ọmọ ọdún mẹ́ta tí olùkọ́ ẹ̀ ní class teacher tí ó ń gbá létí láìpẹ́ wípé wọ́n ní kó kàwé kó kọ̀wé bí ó ṣe ń jà lórí ẹ̀rọ ayélujára. Ìyá náà ló wà níbí pẹ̀lú ọmọ ọdún mẹ́ta rẹ̀ tí ó jẹ́ ọmọ ọdún mẹ́ta tí àgbọn gbogbo láti gbọ́ orúkọ ẹ̀ wọ́n ní Michael ẹ bá dá kan nílẹ̀kùn bẹ́ẹ̀. Orúkọ mi ni Níkẹ́ Òkúnláyọ̀. Orúkọ ọmọ mi ni Àbáyọ̀mí Michael. Èmi tíṣà yẹn. Báwo lákọ̀ọ́kọ́ ọmọ ọdún mélòó gbogbo lórí àwọn kan sọ pé ọmọ táwọn rí fọ́nrán ẹ̀ ó ti máa ju ọdún mẹ́ta rẹ̀. Ọmọ ọdún mẹ́ta ni. Gẹ́gẹ́ ni. Ọmọ ọdún mẹ́ta ó fẹ́ lọ tó bá ti di yẹ́ ìlú máa pé pọ̀. Ló máa pọ̀ ọdún mẹ́rin. Bẹ́ẹ̀. Òkè báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan-an wípé ọ̀sẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí tí àwọn ọmọ wọlé. Báwo lọmọ ọdún mẹ́ta ṣe máa kọ́ sí something tó máa di ogun ìgbà kí ló ṣẹlẹ̀ gan-an? Ó tọ́dún mélòó fún àwọn ẹ̀sìn lọ ilé ìwé. Báwo lọmọ yẹn báwo ni education background ẹ̀ kí ló ṣẹlẹ̀? Àti a year 3 months ni ó ti bẹ̀rẹ̀ school yẹn. Ibẹ̀ ni mo bí sí. Bọ̀ bàtí mo register so a year 3 months ni mo register school. So with academic mo kàn sọ wípé kí wọ́n take academic ẹ̀rọ nítorí pé academic pé kọ́kọ́ bí wọ́n ṣe ń kọ́ ọmọ ní ilé ìwé mo ì mọ̀ pé wọ́n máa lè sọ fún wọn pé kọ́ máa nà. Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti ilé ìwé yẹn? Torí a gbọ́ pé wọ́n ní ẹ̀yin náà ti ṣiṣẹ́ ní ilé ìwé yẹn rí. Ṣé lóòótọ́? Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Àjọ ń ṣiṣẹ́. Mo ò tí kúrò níbẹ̀. Tíṣà sì ni nílé ìwé. Bẹ́ẹ̀ tíṣà ni. Wọ́n dẹ̀ wá ọmọ yín ẹ̀ nílé ìwé àti kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wa? Kíláàsì ọ̀tọ̀ọ̀tọ̀ la jọ wà. So ọmọ yẹn ti máa ń complain wípé wọ́n go beating. Mo rò bóyá pé beating as in wípé kí ọkọ̀ bàbá ọmọ mi mọ̀ pé beating pé wọ́n máa lù ú to that extent bẹ́ẹ̀. So mi mọ̀ pé lílù bẹ́ẹ̀ ni wọ́n máa sọ. Ó kàn máa complain pé you wan go beating. But a máa sọ fún àwọn tí a wà pẹ̀lú ẹ̀ authority pé ó ń complain pé ìgbà míì gan ṣe tí bá fẹ́ mú wá sí school ó máa ní òun wá school. So pé you wan go beating ló ti máa ń sọ. Tó bá wá sọ pé wọ́n go yẹn tíṣà yẹn ó mọ̀ pé beating me. Kò kí ń complain pé mommy in my head mo bá òun kéékèèké wá ní mommy sí tí kò sọ̀rọ̀ ẹ̀ ó kàn máa sọ pé ó ń beat. Tí eléyìí tí ó ṣẹlẹ̀ ó sọ fún mi wípé my head. Ó tó di eléyìí because ẹ̀yin ló ti ń lọ tẹ́lẹ̀ ó ti máa ní ẹ̀ tí understand mi ó tó di pé wọ́n gbogbo àwọn èèyàn gbà yìí ṣọ́mù yẹn ò ti wálé rí kó sọ pé mommy see my this ó tó di because kálá bẹ̀rù tó di ìní ó máa ti ní nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ó máa ń sọ. Lọ kò fi kan bí àpá hàn yìí. Ó fi àpá hàn mí. Nígbà wo? Ó ti pẹ́ ní ọdún yẹn mo mọ̀. Gẹ́gẹ́ bí olùkọ́ nínú ilé ìwé yẹn ẹ̀yin náà jẹ́ teacher nínú school yẹn tọ́mọdé wà ní tó sọ fún un pé kò báyìí níṣẹ́ òun yẹn ni pé bí teacher sí teacher colleague sí colleague. Mo máa sọ fún wọn but bí torí pé a jẹ́ colleague wípé as a teacher èmi náà tí mo jẹ́ teacher mo máa sọ fún wọn wípé Michael tó wá délé ó máa complain wípé ṣe báyìí but wọ́n máa sọ pé mi má bínú. School authority wọ́n gbọ́ sí ṣùgbọ́n wọ́n kàn máa wá kàn sí. Bí fún Mrs. Ugo ni Mrs. Nwandugo tó gbà tí ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ báyìí tí ọ̀rọ̀ di pé ó gbọ́mọ létí kò gbọ́mọ létí bàbá ọmọ ń gbọ́gbọ́ kọ́ nígbà tó mo ti ń complain
tẹ́yìn dẹ̀ ń ṣiṣẹ́ ńbẹ̀ tẹ́ ń fọwọ́ bò tẹ́ ń fọ bàbá ọmọ ńkọ́ kí làwọn ṣe? kò sí bàbá fún wọn. Ẹ̀yin tẹ́ ń wò wá torí pé ìgbà ló dà pé wọ́n ti fẹ́ máa gbé ara tèmi bọ́ tó sì gbé báyìí. Kò sí bàbá fún ọmọ ọdún mẹ́ta. Olùkọ́ dẹ̀ ń gbà létí. Kò sí bàbá fún ọmọ ọdún mẹ́ta. Olùkọ́ dẹ̀ ń ṣe kí ni ó dẹ̀ ń gbà létí. Ṣé bàbá rìnrìn àjò ni? Tàbí wọn bàbá ẹ̀ ti Ó ti kú. dádì ẹ̀ ti kú? Tó báyìí tọ́rọ̀ yìí wá ṣẹlẹ̀, báwo lẹ̀yin ṣe mọ̀? Báwo lẹ̀yin ṣe mọ̀? Báwo ló ṣe kò yín lára pé wọ́n gbé fọ́nrán tó fi di pé activist ń dé tó di pé wọ́n ń pariwo ó di pàpà? Báwo lẹ̀yin ṣe mọ̀? Ṣẹ́yìn wà níléèwé ìjọ náà? Ṣé wà nínú ìjọ school lọ? ìjọ yẹn ìjọ tí ó sọ mo wà ní school so bí èmi kàn gbọ́ rice so bí cleaner ló wá sọ fún mi. Ló wá di pàpà tó fi pé activist ń dé. Ṣẹ́yìn dẹ̀ wà nínú school yẹn? Èèyàn kan nínú school yẹn ló sọ fún mi pé wọ́n ń na ọmọ. So ó dẹ̀ ti pé wọ́n fi máa ń nà tẹ́lẹ̀ pé bọ̀ ara kà ó òun ló ń ṣe fi ṣe fídíò ẹ̀. Lóye fi ṣe fídíò. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin fúnra yín pé ní fídíò kó tó di pé activist dé kó tó di pé ó di iṣu àfihàn wọn. Torí nǹkan táwa gbọ́ ni wípé wọ́n ní wọ́n post fídíò. Ẹni tó post fídíò ó tàgì very dark man. Instantly very dark man tàgì tó ń. Ẹsẹ̀kẹsẹ̀ lè fi mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti tó àwọn ẹgbọ́rọ̀ wọn mọ̀ lẹ́sìn wọn ti gbogbo ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní làwọn ti wá níbi tó ti bá wọn wá ọ̀nà ìmùmọ̀ wọn location wọn fi débi. Wọ́n lè bẹ̀rẹ̀ sí ń pariwo torí gbogbo fọ́nrán yẹn ni àwọn èèyàn jù sí wa wípé Owutu FM ibo lẹ wà tí gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ ní inú àdúgbò yìí. Báwo ni fídíò ṣe wá? Ṣé ìfúnra yín wà rí ẹ̀ kí wọ́n tó di pé wọ́n post fídíò? Ṣé mo anything pa fídíò? Mo mọ̀ nípa fídíò. Ẹ mọ̀ pa fídíò? Ṣé ẹ mọ̀ bá ṣe post fídíò? No, mi mọ̀ bá ṣe post fídíò. Kí lẹ mọ̀ nípa fídíò? Torí ìgbà tí mo rí fídíò yẹn Okay. tí ara ta mí pé kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. So mo wá send ẹ̀ sí ọ̀rẹ́ mi. Ẹni sùúrù jẹ́ ká gbọ́ àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìgbà wo lọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọmọ pé bẹ̀rẹ̀ lẹ́nu ti ṣiṣẹ́? Báwo ló ṣe di pé tẹ̀yin náà fi fídíò lọ́kùnrin rẹ̀ ló ti jà? Kò sí mo ṣe rí fídíò cleaner ẹ̀ ní ti làwà òun ló fi fídíò hàn mí pé torí pé ara ọmọ ta wọn ni wọ́n ṣe wá fi hàn mí. Ẹ̀yin dẹ̀ wà nínú school jọ náà. Bẹ́ẹ̀ ni mo wà ní school. Kíláàsì wo lẹ̀yin kọ́? Nursery class Lẹ̀yin bí kọ́? bẹ́ẹ̀ bí nursery two Kíláàsì wo ni òun wà Michael? ní nursery one kíláàsì woman ẹ̀dẹ̀ wà. So ṣó jìnnà síra wọn bẹ́ẹ̀ yẹn tí ẹ fi lè mọ̀ pé something is going on there? Kò jìnnà síra but mo ń gbọ́ rice but mo ò gbọ́hùn ọmọ. Ẹ gbọ́ wọn. Mo ò gbọ́hùn pé èèyàn kan mo kàn ń gbọ́ rice but mi ò mọ̀ pé Ọmọ yín ni òun ni. àti kí ni àwa fún un? Kí ni ìgbésẹ̀ tẹ́ gbé? Lórí pé ó lọ síta ilẹ̀ sọ Mo ò sọ anything. ẹ̀sọ́ anything. Nígbà tó wá di pé wọ́n dé school yín tó di pé èrò pọ̀ ó di kan nípa ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni school authority ṣe? Ọ̀rọ̀ fún lọ́rọ̀ station. Àwọn school authority wọ́n kàn béèrè bí ó ṣe ṣẹlẹ̀. Ẹ mọ̀ anything tó fi dọ́rọ̀ station. Ẹ̀yà ilé òun náà ni ẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí ni Michael complain? Kò tó di pé torí Michael Mr. Michael they are still coming on. Kí ló complain kà tó? Ó ní etí ìdùn. Betty So Mo. wọ́n gbé lọ sí hospital Lánàá lánàá. náà. Lánàá ní gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Monday ni ó ṣẹlẹ̀ Okay. but àná ni wọ́n take everything off dáadáa. Okay, Monday. Okay, first day of resumption gan. The teacher ti ń gbá ọmọ létí pé kò kọ sí
First day of induction. Mr. Michael, what's your name? Michael what? Michael what? About me. Did your teacher slap you? Where is paining you? Your ear. What's the name of the teacher? Have you been telling your mommy about it? Ṣé ti rí pé gbogbo ayé tẹ̀ ń sọ pé kò kí ń ṣọmọ ọdún mẹ́ta? Ṣé rí pé ọ̀rọ̀ tí mò ń bí gan ó kàn píìkì díẹ̀díẹ̀ nínú ẹ̀ tó túmọ̀ sí pé ọmọ kékeré ṣì ń ṣe padà ẹ calm down. Mo mọ̀ pé wàhálà yẹn pọ̀, lílọ bíbọ̀ yẹn pọ̀, mo mọ̀ pé ẹ ṣì tún jáde láàárọ̀ ṣùgbọ́n ẹ ṣe kí ni ẹ calm down. Ọlọ́run máa ṣe kí ni ó máa gbèjà yín. Kí lẹ fẹ́ gangan? Torí mo rí pé opó ni mí, wọ́n á fẹ́ báyìí sí pẹ̀lú gbogbo nǹkan. Nǹkan tí mo fẹ́ gbà ni pé àdàgbé àdàbà ó ti Ìyín lẹ́nu. nílẹ̀. Mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n kán help mi. Ibi tí mò ń gbé gan sef mo kò mi ì fẹ́ gbé bẹ́ẹ̀ mọ́ torí ojú ti pọ̀. Gbogbo ará àdúgbò wọn rò pé ìkà ni so mi ì fẹ́ gbé ibẹ̀ mọ́. Mo bẹ ẹ̀yin ọmọ Nàìjíríà kí ẹ jọ̀ọ́ kẹ́ ràn mí lọ́wọ́. Kẹ́ ràn mí lọ́wọ́. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Justice fún Bẹ́ẹ̀ ọmọ yín. Ó náà lè ti gbé ẹ̀yin ọmọ Nàìjíríà wọn náà fẹ́ justice fún small Michael 3 years old boy. Ní ó kọ́ 55, 62 kọ́lọ́run kó ṣàánú. Tó bá ṣe ń lo àmàjẹkẹ̀ gbọ́, ìyá Michael náà lè ti rí ẹ̀ pẹ̀lú Michael dáadáa. Ó tún ní dàda lórí. Títà wo bẹ̀rù. Títà tún gbá ọmọ dáadáa. Àwọn orí àgbáyé. Ẹ̀yin náà lé ẹ̀ máa bá wa kalẹ̀. Ó tún àfẹ́ mi lè dùn. Michael, say bye to people. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.